Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn olórí bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀nu dá. Èyí tó. Kí gbogbo wa lọ́lọ́kùn òjọ̀kan wa, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kẹ́yìn àgbàlagbà. Ní gbogbo ibikíbi tí Ọlọ́run ti ní kẹ́ ní àǹfààní kẹ́ máa wò mí ní òní. Ẹ̀rí ojú tí ẹ fi ń wò mí ojú náà ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi tí yóò ní di lágbára Ọlọ́run. Ẹ̀dẹ̀ mi náà lọ́mọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiu Ọlátìbóyè táyé mọ̀ sí ní jẹ́. Fídíò tí a ṣe ní àná bí a ṣe ń lo ewé ewúro àti ewé ewúro oríṣi mẹ́ta àti èpo ọ̀bọ̀pẹ̀ lọ́sẹ̀. Mo mistakenly lọ delete Yorùbá version ẹ̀. Ẹ jẹ́ kí n sáré ṣe léyìí ní èlé fún àwọn ọmọ ìyá wa tí wọ́n wà ní bóyá ìlú tí wọ́n kì í sọ èdè Gẹ̀ẹ́sì, torí mo ti rí mẹ́sẹ̀jì ńbẹ̀ pé bàbá o ẹjọ́ ti Yorùbá ẹ má gbàgbé o. So ṣé wá rí kọ́tọ́ pé mo bá ètò lọ ẹ rí pé mo ṣàlàyé bí a ṣe ń lo ewé ewúro. Ṣé rí iṣẹ́ yìí iṣẹ́ tí ó ní àlùbáríkà gan ni, yàtọ̀ sí máa wá ìwákúwà kiri ìwákùwà tẹ́ ń wá náà tó yẹ pé kò gbé débì kankan ẹ tó ń tòsí sí ni. Ẹni tó lọ wú orí òkú tó wú orí ẹ̀ tó fi ṣiṣẹ́ ó mọ rú dààmú tó ná dààmú nígbà tó wà lé ayé ó wá fi dààmú tó fi kó dààmú ẹ̀. Orí ẹni tí ó lọ wú orí ẹni tó lọ wú tó jẹ́ pé bóyá ẹni yìí o ìdààmú ló ṣe títí tó fi kúrò láyé. Wọ́n wá lọ wú orí ẹ̀ orí gbígbẹ kiri ó fi kún kankan ó lò ó wọ́n á fi dààmú náà tó fi kọ́rọ̀ ilé ayé tiẹ̀. Ẹni tó yẹ pé nígbà tó wà ilé ayé gan òun gan struggle láti lówó ni ó wá ní àlùjọ̀nnú tiẹ̀ ni wàá lò. Àwọn èèyàn mọ repercussion tó wà ń di gbogbo nǹkan lílò yìí. Ẹ̀yin tí a sì máa ń tojú bọlé náà ẹ̀bá ẹ̀dá fún ẹbú wọlé nílé o àtọ̀lá ò mọ tó fi ṣe bú o. Ilé ayé tàwa yìí mo máa ń sọ fún àwọn èèyàn àfi yìí tó bá mọ̀ ni o, free world láwà. Tó bá mọ̀ tó ṣe ń lo ewé ewúro tó yẹ kó nìkan ló mọ̀ tó jó ọkàn ó balẹ̀ pé nǹkan tó jó tó lò nìyẹn. Wọ́n ti fẹ́ lomi rúgbó ẹ wo àwọn nǹkan wà ń ta tó yẹ pé àwọn ò ní lè ṣe fúnra wọn wá ṣe sílẹ̀ ni wọ́n nílò ìwọ ń jẹkújẹ tó bá ti dọ́dọ̀ wọn pé bàbá akínlẹ̀ nílé ẹ̀tọ́ ló dẹ̀ gbé jáde fún ọ akànnì sọ́ọ̀mù oore o mo fẹ́ ṣe láàánú ni ara tiẹ̀ tí ò tí ì ṣe láàánú. Mo sọ̀rọ̀ kan nú fídíò kan mo sọ pé bí mo ṣe wà yìí ó lójú owó ẹni tí mo ti lè gba nǹkan lò mo fọlọ́ ìṣẹ̀lẹ̀ rí pé kí n gba nǹkan lò lọ́wọ́ èèyàn ó lójú ẹni tí mo lè gba nǹkan lò lọ́wọ́ ẹ̀ tí mi ò mọ tó fi ṣe ọlọ́mọdé ń dáràn. Ní dààmú lágbára Ọlọ́run ní dààmú erí kò síbi tá ń lọ tí a rí mọ́tò. Tí a bá dẹ̀ mú ti ọ̀rọ̀ ewé àtegbò kúrò a bá ní ká mú kúrò ṣe rí nǹkan tó pọ̀ jù nínú à ń jáwé à ń jégbò tá bá pín 100 èyí tí ò dáa ó pọ̀ èyí tó dáa náà sì pọ̀ sọ̀rọ̀ mi yé. Ewé tí mo ra mú wá fún wa lórí ètò pé ẹ jẹ́ ká wá ewé ewúro lọ́nà mẹ́ta bóyá ọjà kan bíbá yìí o ó má jẹ́ dìgì kan náà ó já káàkiri bẹ́ẹ̀ ewé ewúro ẹni depend bọ́sẹ̀ bá ṣe fẹ́ pọ̀ sí bó ṣe wù ọ́ ní bó ṣe já. Ká wá gún ewé ewúro yẹn pẹ̀lú èpo ọ̀bọ̀ ẹ jẹ́ ká fi ọṣẹ kó ká fi omi ká fi pò dáadáa ká kó sínú òkè funfun ó lò bí ọjọ́ 3 sọ́jọ́ 4
after that ẹ jẹ́ ká máa fi wẹ̀ ní agbára Ọlọ́run àní ná kan tán ká tó rí mi àní ṣe kíni àní ná kan tán ká tó rí mi lágbára Ọlọ́run. Ẹ wo kò jù bẹ́ẹ̀ lọ ẹ rí bó simple gan kò jù bẹ́ẹ̀ lọ mi ò fẹ́ pẹ́ lórí ètò torí pé iṣẹ́ pọ̀ lẹ́bàá tí mo fẹ́ ṣe kò jù bẹ́ẹ̀ lọ. Àwa tí a ti ṣe sẹ́mínà wa ní on the 20 tó lọ yìí ìwọ tó bá sì nífẹ̀ẹ́ sí láti join group náà o lè join fídíò wa ń bẹ̀ a kàn ṣàlàyé fídíò ni sọ̀rọ̀ yìí a ṣe fídíò báyìí náà ni a post yẹ tó bá wù ẹ́ o lè join 5,000 naira ní bá ṣe máa ń lo àwọn egbògi 8 láti fi treat àwọn àìsàn rẹpẹtẹ sọ̀rọ̀ mi ti yé àti mo tó ṣàlàyé bí a ṣe máa ń lo ewé kan ewé gúre bí a ṣe máa ń lò fún ọmọ wa tí ò bá ti mọ̀ sí nǹkan oṣù tá a bá ti lè lò fún pẹ̀lú àṣẹ Ọlọ́run bí wọ́n bá ń pín fibroid láyé tá a bá ń pín cancer láyé ọmọ wa obìnrin ò ní mọ̀ nípa ẹ̀ agbára Ọlọ́run ó wà nínú gúrùpù náà. Ẹ wọ́n rọ mi níjúbà rẹ̀ mí náà lọ́mọ yín àbúrò yín lùfẹ́ yín lùkùnrin tí ọ̀la ti ń kàn sí. Bismillahirrahmanirrahim. Dr. Praise and Repeat àlàáfíà áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé ajẹ́. Ewé ń jẹ́. Àwọn olórí bá bọ́ sóhun mi lòjọ́ dìgbọ́. Ewé ń jẹ́. Ewé. La ilaha illallah. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsìnkú. Kó fàyà kùn rẹ̀ láfi ń ṣe tiwa. Ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé.